الذي جعل الصلح مفتاح الوصال. ọpẹ́ dúdú tí Ọlọ́run ọba wa ní ṣe, ọba tó ṣe àtúnṣe ní kọ́kọ́rọ́ téèyàn fi ṣílẹ̀kùn ìṣedéédé ìṣedọ́gbadọ́gba láàrin gbogbo tó bá ti dàrú. وأغلق به أبواب الخصام والجدال. pẹ̀lú àtúnṣe yìí gbàtà wọnú mọ́sálásí bàbá wa sẹ́ríkì màlàmí ọlọ́njẹ́mi ogun ọ̀rọ̀ àtúnṣe yìí labá tí wọ́n ń sọ ó ṣe déédéé tí àwọn bàbá wa ìmáàmù àgbà mú wá. pẹ̀lú àtúnṣe yìí lọ́lọ́wọ́ bá fi tilẹ̀kùn mùsíbà ìfi tilẹ̀kùn aburú ìfi tilẹ̀kùn ìjà àtúnṣe lọ́lọ́run fi tilẹ̀kùn gbogbo aburú. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. à ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run, ọ̀kan ṣoṣo ni Ọlọ́run, kò sí orogún fún Ọlọ́run. أمر بالإصلاح ونهى عن الإفساد والضلال. ọba yìí ló pa wá láṣẹ ipe ní àtúnṣe ni ká máa ṣe, ká máa tọ́ ẹbí ṣe, ká máa tọ́ ara ṣe, ká máa túnlẹ̀ ṣe, ká má ṣe hùwà àbàjẹ́ lórílẹ̀ Ọlọ́run. وأشهد أن سيدنا وأسوتنا وقدوتنا وشفيعنا وطبيب قلوبنا وقرة أعيننا محمدا عبده ورسوله. a jẹ́rìí ipe ní aṣíwájú wa, ọ̀gá wa, olùkọ́ṣe wa, olùṣìpẹ̀ wa, dókítà ọkàn wa, ìtùtù ojú wa, ọ̀rẹ́ wa, ààyò wa, anábì Muhammadu, ẹrú Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni. بعثه الله رحمة وكمالا وجمالا. Ọlọ́run bá gbé Muhammadu dìde kó máa jẹ́ ìkẹ́, kó máa jẹ́ ẹwà, kó máa jẹ́ àánú, kó máa jẹ́ pípé pérépéré fún wa lórí gbogbo nǹkan. sallallahu alayhi wa sallam wa bariki alayhi wa ala alihi wa sahabihi khayri ali. ìkẹ́ Ọlọ́run o, ọlá Ọlọ́run àtòrí àjẹǹjẹ tán rẹ̀ kó máa bá síwájú wa Muhammad, kó máa bá àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàábé tí wọ́n jẹ́ ní ire. amma ba'du. lẹ́yìn náà, faya ibadallah. bàbá wa láwọn pé gbogbo àwa jàmáà àtàjọ wà ní mọ́sálásí lọ́sàn-án yìí. usikum wa nafsi bitaqwallah. bàbá wa ní àwọn ń bá wa sọ̀rọ̀, àwọn sì ń gbé àwa níyànjú ìtí ọ̀yọ́ àwọn náà lẹ̀. kí ni táwọn fi ń bá a sọ̀rọ̀? ẹ lọ bẹ̀rù Ọlọ́run o, ẹ já páyọ̀ Ọlọ́run. fàyà khairu zadin fil ma'ali wa aqrabu sabilin ila ridwani zil jalali. kò sí ní tó bẹ̀rù Ọlọ́run. ìbẹ̀rù Ọlọ́run yìí òun náà ní fi léèrè jù ní ìpèsè kalẹ̀ ní tálọ̀ dé bá níwájú Ọlọ́run. ìbẹ̀rù Ọlọ́run ọba yìí òun náà ní múni súnmọ́ ìyọ́nú Ọlọ́run àtàmójútó Ọlọ́run. ibadallahi. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run. innal muta'ammila fi kitabillahi yara anna al-islama lam ya'ti liyukaththira adadal abidina fahasib. gbogbo ẹni ó bá ronú sọ̀rọ̀ Ọlọ́run ọba dáadáa tó gbìyànjú láti gbọ́ yé yóò rí i pé ní ìsìláàmù ó fẹ́ ká pọ̀ lóòótọ́, àmọ́ kìí ṣe pé ní ká pọ̀ lásán ní ìsìláàmù ń wá. wa innama jaa liyusliha hala li'alami liyakuna qabilan lita'ayushi bayna al-kabiri was-saghir. bóyá ni wípé lẹ́yìn bá a ti ṣe pọ̀ tó ní mùsùlùmí tí ìsìláàmù sì ń fẹ́ ká pọ̀ bá Ànábì Muhammad ṣe sọ,
ìtí ìsìláàmù tó ń fẹ́ òun náà ni láti ṣàtúnṣe gbogbo ìgbépọ̀ wa, ìbálòpọ̀ wa, káàrin ọkùnrin, káàrin àgbà àtọmọdé, káàrin wọn dá kẹ́ ṣàtúnṣe láàrin yín. wa bainal fardi wal mujtama'i wa bainal ganiyyi wal faqir. kẹ́ ṣàtúnṣe láàrin aládàáni àti àwọn jàmáà, kẹ́ ṣàtúnṣe láàrin ọlọ́rọ̀ àti tálíkà. ẹ tún gbogbo àárín yín ṣe ntọ́nà bá ń retí lọ́dọ̀ yín nù. wa bainal muslimina wal kafirin. kódà ẹni tí è ṣe mùsùlùmí, islam ò wí pé ní ká bá a jà, islam ò pé á pa á. ẹ ṣàtúnṣe láàrin yín, ẹjọ́ máa gbégbé àlàáfíà, ẹ máa dunra yín nú. walidhalika كانت رسالة الأنبياء إصلاحا قبل أن تكون أقوالا. ìdí ni tó fi já sí pé ní gbogbo tírà tọ́lọ́run fi ránṣẹ́ fún wa nínú ìsìláàmù, àkọ́kọ́ iṣẹ́ rẹ̀ àtúnṣe ni, kó tó di pé ní àwọn òjíṣẹ́ wọn ń sọ fún wa pé báyìí ni báyìí ni báyìí ni báyìí ni, ká tó wá mọ̀ pàtòṣe ní bẹ́ẹ̀. Ibadallah, ìyẹn rúṣin Ọlọ́run. اسمعوا قول الله تعالى في سورة الحجرات بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, bàbá ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àtàgbègbè rẹ̀, wọ́n ní ẹ jẹ́ ká jọ ronú sí ọ̀rọ̀ Ọlọ́run ọba nínú Suratul Hujurati yìí. Ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀, ó ní gbogbo ẹ̀yin mùmìnì, dájúdájú gbogbo mùmìnì lọ́kùnrin àti mùmìnì lóbìnrin, ọmọ ìyá ni yín o, ẹ ṣera yín lọ́kan, ẹ má ṣe máa bára yín jà. tẹ́ ẹ bá wá ráwọn tí èdè àìyedè ń bẹ láàrin wọn, ẹ tún ẹ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín, ẹ má jẹ́ èdè àìyedè ó bẹ láàrin wọn, ẹ tún àárín wọn ṣe. Ibadallah, ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, idha ta'ammaltum hadhihi al-ayata al-madhkura اكتشفتم أن الخصومة قد تحجب الشعور بالأخوة بين المتخاصمين ولذلك أمر ربكم بالإصلاح. bàbá ronú sí àyà yìí tọ́lọ́run bá sọ tá a kà fún wa yìí, a rí mú jáde ń bẹ̀ yí pé ní ìjà tíjà bá ti ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin ọmọ ìyá yín síra yín, yóò máa dí gàgà gbogbo tí jẹ́ ìfẹ́ àti gbogbo tí jẹ́ àánú láàrin èèyàn méjì tí wọ́n bá ń jà. fún di eléyìí, láti fi ìfẹ́ rinlẹ̀ láàrin yín, láti fàánú rinlẹ̀ láàrin yín, lọ́lọ́run fi ní ẹ máa ṣàtúnṣe láàrin yín, ẹ má jẹ́ jà ó wà láàrin yín. Ibadallah, ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, inna ash-shaytana la yafrahu bi kalimatin qilati fi gadabin. dájúdájú Ṣẹ̀tánì ẹni ègbé ẹni ẹ̀kọ́, gbogbo gbólóhùn téèyàn bá sọ nígbà téèyàn bá ń bínú, inú rẹ̀ ò ní dùn, yóò bànújẹ́ ni, yóò máa wo ohun tí ó ṣẹlẹ̀. wa innama yafrahu bima tukhallifuhu minal infisal. ẹnu tí ó máa retí tí Ṣẹ̀tánì ẹni ègbé ẹni ẹ̀kọ́ máa retí, òun ni kí ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ tẹ́ ń sọ ohun, kí ni ó gbẹ̀yìn bínú ni, nínú àwọn tí mú yàn túká, yóò máa retí kẹ́ ẹ túká, kẹ́ ẹ má bára yín ṣe mọ́, kẹ́ ẹ má bára yín jà. inú Ṣẹ̀tánì ó wá dùn gbà náà gbé ni mo ti achieve èmi o. li'anna al-kalimata qad tantahi walakinna atharaha qad tamutaddu a'waman wa ajyala. ẹ má máa sọ̀rọ̀ bú fúnra yín, ọ̀rọ̀kọ́rọ̀ ọ̀rọ̀ ìbànújẹ́ jìnnà sí i. ṣe rí gbólóhùn tá a máa pè lẹ́nu ni ọ sọ tán, àmọ́ tó o bá ti sọ kalẹ̀ 100 ọdún 1000 ọdún láàrin àwùjọ, àtàwùjọ tí ń bọ̀, àtàwùjọ jọ tẹ̀lé, àtàwùjọ jọ tẹ̀lé, kò ní tán lẹ̀ rí pọ̀ ọ̀rọ̀ wọn máa bẹ́ńlẹ̀ lọ ní gbèrè. walihadha qala Allahu ta'ala ba'da al-isti'azati wal basmala
لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس. fún di eléyìí lọ́lọ́run ọba tó dá wa ló fi sọ fún wa yìí pé ní kò sóore níbi ọ̀rọ̀ púpọ̀ kéèyàn máa rojọ́ púpọ̀ kò sóore ń bẹ. Ọlọ́run irú ọ̀rọ̀ wo là ń retí lọ́dọ̀ yín? Ọ̀rọ̀ tẹ́ ẹ fi ń pa àwọn èèyàn láṣẹ ìpè ni ẹ máa ṣe sàárà, ọ̀rọ̀ tẹ́ ẹ fi ń pa àwọn èèyàn láṣẹ ìpè ni ẹ máa ṣe dáadáa, ọ̀rọ̀ tẹ́ ẹ fi ń pa àwọn èèyàn láṣẹ ìpè ni ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín tí àìyedè bá ń bẹ láàrin wọn. Ọ̀rọ̀ rẹ̀ nù ntọ́lọ́run retí lọ́dọ̀ wa nù. Subhanallah. Títóbi Ọlọ́run. جعل الإصلاح في مصف الصدقة لأن الصدقة تحيي الأبدان بالأموال. Ẹ wo Ọlọ́run tó dá wa bó ṣe fi ìṣàtúnṣe ó fi ṣe déédéé ká ṣe sàárà níbi àyàtà kàntán yìí torí pé ní ṣẹ́ẹ̀rí sàárà ṣíṣe pẹ̀lú owó a máa ṣàtúnṣe ara a máa jẹ́ kára ọmọ yè kára ọmọ dá kára ọmọ ṣe wò. والإصلاح يحيي الأرواح بالوصال. bí sàárà ṣe wá ń ṣàtúnṣe ara ni bẹ́ẹ̀ ni ìṣàtúnṣe ní máa ṣe àtúnṣe ọkàn, ìṣàtúnṣe ní máa ṣàmójútó ọkàn, ní máa jẹ́ kọ́kàn máa bẹ kífẹ́ ó sì máa bẹ káàánú ó sì máa bẹ. Ibadallah. Ẹ̀yin ẹrú sìn Ọlọ́run. Ta'ammalu qawlahu ta'ala. Ẹ tún já wòye sọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ yìí. Was-sulhu khayrun. Ọlọ́run ní ìṣàtúnṣe ìtúnlẹ̀ṣe ìnífi lóore jù. Wa lam yakul as-sulhu khayrun min kadha. Bàbá ìmáàmù ní pé kí ló dé tọ́lọ́run sọ pé ó lóore jù báyìí lọ, ó lóore jù nǹkan yìí lọ, ó lóore jù nǹkan yìí lọ. Wọ́n làwọn sọ díẹ̀ fún wa. لأن لفظ الخير هنا أطلق ليشمل كل حال فكأن الصلح خير في أوله. Ìdí ni pé Ọlọ́run ọba ó lo gbólóhùn khairu níbí yìí láti ṣàkójọ gbogbo ohun tí jẹ́ oore, gbogbo ohun tí jẹ́ dáadáa torí pé ní àtúnṣe òní ìbẹ̀rẹ̀ rẹ̀ oore ni. Wa khayrun fi wasatihi wa khayrun fi ma'alihi. Ìbẹ̀rẹ̀ àtúnṣe oore ni, àárín rẹ̀ oore ni, ìparí rẹ̀ oore ni. Ẹni tí ń ṣe tá à ń ṣe fún oore ló jẹ́ fún wọn, ẹni tí ń ṣe oore ni fóun náà. Wa khayrun lil fardi wa khayrun lil ahli. Oore ni fọlọ́dán ni, oore ni faralé, oore ni fáwọn ará tàbájọ ń bẹ papọ̀. Wa khayrun lil mujtama'i wa khayrun lil ajiyal. Alátúnṣe yìí oore ni fáwùjọ wa, oore ni fáwọn generation wa táàjọ ń bẹ àti generation tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ àtúnṣe káwọn bá ṣàtúnṣe oore ni ó máa jẹ́ fún wa. Walidhalika kana rasulullahi sallallahu alayhi wa sallam yaqulu ala ukhbirukum bi afdala min darajati siyami was-salati was-sadaqa. Fún di eléyìí kó lè yé wa dáadáa ńlá síwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad ó ń sọ báyìí níjọ́ kan ó ní ẹ jẹ́ kí n fún yín nírò ìtì fi lóore nípò ju ààwẹ̀ lọ ju ìrun lọ kódà ju sàká lọ ẹ jẹ́ n sọ fún yín. Islahu dhatil bayn. Ó náà ní kẹ́ ẹ máa ṣàtúnṣe láàrin ara yín nítorí bá dàrú láàrin ara yín ẹ̀tọ́ àárín yín àtàwùjọ yín ẹ jẹ́ ó dáa ó lóore jùrún tẹ̀ǹkì lọ ó lóore jàwé yín lọ ó lóore ju sàárà yín lọ. Ibadallah. Ẹ̀yin ẹrú sìn Ọlọ́run. Aslihu dhata baynikum. Ó dá wa yín ẹ máa ṣàtúnṣe láàrin ara yín o. Wa'lamu anna limusliha la yabhasu anil muntasari
fil khisami. ẹ lọ́ mọ̀ dájúdájú ẹni tó bá fẹ́ ṣàtúnṣe kò ní mọ̀ wo pé ta ni ó win ni ta ni ó parí nínú àwọn ìjà tí wọ́n ń jà ta ni ó jọ̀gá kò ní dóde yìí. wa innama yab'athu anil muntasiri yawmal qiyamah. ìjọ ọmọ retí ni wípé ní àtúnṣe tóun ń ṣe kóun fi rí násàrà tó fi ránà ṣe lójú àlìkìyámà táwùjọ wa tó fi jásí pé ní àrànṣe ọlọ́ bá wa níwájú ọlọ́run ìtọ́gbọ̀dọ̀ wà lọ́kàn rẹ̀ nù. fatubẹ́ liman aslaha bayna mutakhasimayn. oríire kó máa bẹ fún ta ni ẹni tó jásí wípé ní tó bá ti rí èèyàn méjì tí ń jà yóò sáré bẹ́ sí wọn láàrin ni yóò máa yanjú ẹ̀ yóò ṣàtúnṣe láàrin wọn olóríire ni a kì í kú oríire. wa aglaqa baba nizai qabila al-ittisal. a kì í kú oríire ẹni tó jásí wípé ní tó bá ti rí wípé ní àsìgbọ́ ìjà fìtínà ń ṣẹlẹ̀ yóò sì tilẹ̀kùn wàhálà òní kò ní jẹ́ kó fọ̀n ká kò ní jẹ́ kó fọ́n ká kò ní jẹ́ kó gbalẹ̀ láàrin wọn. wa kana miftahan likulli khairin wa miglaqan likulli sharrin wa dalal. àtúnṣe òní kọ́kọ́rọ́ gbogbo tí ń jẹ́ oore òun sì ní ìtì tilẹ̀kùn gbogbo tí ń jẹ́ aburú. aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum min kulli dhanbin fastaghfiruhu innahu huwal ghafurur rahim. Babban Liman yana magana akan sulhu cewa yin sulhu babban aiki ne, aiki na Allah ne, aiki na addini ne, aiki na alkhairi ne, aiki na musulunci ne. Saboda haka mai yin sulhu yana da daraja a waje Allah, mai yin sulhu yana da muhimmanci a waje Allah, mai yin sulhu yana da girma a waje Allah, mai yin sulhu yana da falala a waje Allah, mai yin sulhu yana da lada barakatai a waje Allah. Bàbá ní ẹ máa wá foríjì lọ́dọ̀ Ọlọ́run, ẹ máa bẹ̀ Ọlọ́run kó foríjì yín, k'Ọlọ́run kó foríjì gbogbo wa lápapọ̀. الذي جمع بالإيمان بعد الانفصال. ọpẹ́ tọ́lọ́run ọba ní í ṣe ọba àwo ọba tó jásí pé ní àwùjọ tó fọ́nká àwùjọ tó dàrú yóò sì tún tò ó papọ̀ pẹ̀lú ìmánì tó bá fi sínú ọkàn wọn àtúnṣe ọ̀wà ń bẹ. وألف بين القلوب بعد الاعتلال. ọba àwo la dúpẹ́ fún ọba tó jásí pé ní àwọn ọkàn tó ti dàrú àwọn ọkàn tó ti ṣíra wọn gbọ́ àwọn ọkàn tí wọ́n ti ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ọba mi ó sì tún sọ wọ́n dọ̀rẹ́ yóò sì tún so wọ́n pọ̀ pẹ̀lú kíni pẹ̀lú àtúnṣe tó bá jù sáàrin wọn. وأشهد أن لا إله إلا الله. à ń jẹ́rìí bí ọ̀sọ́ba kan àyàfi Ọlọ́run. وحده لا شريك له. ọ̀kan ṣoṣo ni Ọlọ́run kò sí orogún fún Ọlọ́run ọba wa. الكبير المتعالي. òun ló tóbi jù òun ló ga jù kò sí ní tó ga tọ́lọ́run àná kò ní sí òní kò sí ọ̀la kò sí kò sì ní sí láéláé. وأشهد أن سيدنا وقدوتنا وحبيبنا محمدا عبده ورسوله. à ń jẹ́rìí pé aṣíwájú wa ọ̀gá wa olùkàyàsí wa ànábì wa Muhammad olólùfẹ́ wa ẹrú Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe. خير من دعا إلى الصفاح والكمال. inú gbogbo ẹni tí pèpè lọ síbi dáadáa tí pèpè lọ síbi oore tí pèpè lọ síbi àtúnṣe kò sí irú Muhammadu lọ̀gá wa Muhammadu lọ́ni tó tóbi jù tó dáa jù lẹ́ni tí ń pèpè lọ síbi dáadáa. أما بعد lẹ́yìn náà فيا عباد الله ẹ̀yin arúsàn Ọlọ́run tájọ wà ní mọ́sálásí lọ́sàn-án yìí اتقوا الله ẹ lọ bẹ̀rù Ọlọ́run o. واعلموا أن البيوت لا تهدمها
qillatul amwal. ẹ lọ́ọ́ mọ̀ ipe ní gbogbo tí jẹ́ ilé kò lè dáwó kò sì lè dàrú fìtínà lè wọbẹ̀ torí pé níwọ̀n lówó dáadáa ń bẹ̀ ní owó kékeré ni wọ́n ní kò lè dá lérú kò lè balẹ̀ jẹ́. walakin yahdimuha suhul akwali. tó lè balẹ̀ jẹ́ tó lè dá léwó gbogbo bílẹ̀ náà bá ṣe ga tó tí ó sì dáwó tí gbogbo àwọn tí ń bẹ ń bẹ̀ tí wọ́n dààmú tí wàá lọ bá wọn tí lè wọ́n dariwo ọ̀rọ̀ bú ni o ọ̀rọ̀ láàfin ni àwọn èèyàn fi túlé ẹ mọ rọra mọ sọ̀rọ̀ bú fúnra ara yín ọ̀rọ̀ bú ọ̀dà. wa anna al-mujtama'ati la tasqutu awwalan ma tasqutu bisila'il a'da. àwọn àgbàlagbà wọ́n ní ọ̀rọ̀ ní ṣáájú ogun ogun ò lè ṣàdédé bẹ̀rẹ̀ ọ̀tá ò lè ṣàdédé bẹ̀rẹ̀ láàrin àwùjọ kan àbí láàrin inú ilé kan àbí láàrin ìlú kan ọ̀tá kọ́ ní bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ pẹ̀lú wàhálà ogun kọ́ ní bẹ̀rẹ̀ rẹ̀. wa innama tasqutu idha tafarraqatil qulubu wa ghabal wisal. ibi tọ́ta ó ti bẹ̀rẹ̀ tógun wà á dé bí ọ̀rọ̀ sísọ ni ọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ ogun ọ̀rọ̀ ní ó wà á daléwó ní ó dá wàhálà alẹ̀ ọkàn ò ní papọ̀ ẹ̀ ní sepọ̀ ẹ̀ ní sopọ̀ ẹ̀ ní ṣọ̀kan ẹ̀ ní ṣèkan ẹ̀ ní jẹ́kan ẹ̀ ní wà lójú kan pẹ̀lú ọ̀rọ̀ burúkú. fabudahul islaha fi buyutikum. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ bàbá wa Imam wọn là ń pè wá o lọ́ọ́ bẹ̀rẹ̀ àtúnṣe nínú ilé rẹ̀ kọrí ilé rẹ̀ bẹ̀rẹ̀ àtúnṣe láti inú ilé rẹ̀. wa bainal azwaji wal auladi. sọ̀mọ̀ pé oníyàwó méjì ńlé onímẹ́ta ó ti dàrin wọn rú lọ́ọ́ tún ṣe àwọn ọmọ rẹ̀ wọn fẹ́ràn ara wọn lọ́ọ́ tún ṣe má kú bá ń tọ́ ọba kú bá wọn jẹ̀bi wájú Ọlọ́run. wa bainal ikhwati wal jiran. ṣé wọ́n nìkan lọ wà ládùúgbò wọ́n nìkan lọ́mọ ìyá gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n wá bọ̀ ṣe wàhálà ń bẹ láàrin túnra rẹ̀ ṣe wàárín wò láàrin àdúgbò wọ́n nìkan lọ táwọn tún rẹ̀ ṣe wàárín wò lọ́tọ̀ àárín ṣe tọ́ ọba tún ṣe òní bọ́lọ̀ dáadáa. wa bayna shuraka'i wal ashabi. ọlọ́rẹ̀ bíi mẹ́wàá gbogbo wọn ọ̀wọ́ wa mọ́ ọláwọn èèyàn ọlẹ́lẹ́gbẹ́ níbi iṣẹ́ wọ́n kọ́ ọtí wọ́n pa ọtí kí ló dé ṣàtúnṣe láàrin wọn kó lè bọ́lọ̀ dáadáa. wa bayna al-firaqi ad-diniyya. gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ lẹ́gbẹ́ nínú ẹ̀sìn ẹ ṣàtúnṣe àárín yín o. wa bayna al-madarisi al-islamiyya. gbogbo ẹ̀yin ilé kéwú tẹ́ ń gbógun ti ra yín tẹ́ ń sọ̀rọ̀ kọ́rọ̀ sí ra yín lórí Facebook ẹ bẹ̀rù Ọlọ́run ẹ dáadó ẹ ṣàtúnṣe láàrin ara yín o. wa bayna at-turuq as-sufiyya. gbogbo ẹ̀yin onítàríkà tìjàníyà ni kàdìríyà ni gbogbo tí ọba wulẹ̀ ọ jẹ́ tẹ́ ń sọ̀rọ̀ burúkú síra yín ẹ lọ́ọ́ tún ṣe o kẹ́ ẹ lè bọ́ lọ́n dáadáa. wa bayna al-ahzabi as-siyasiyya. kódà kìí ṣe irun nìkan gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú APC ní PDP ní NDC ní mẹ́nẹ́nì ní gbogbo tẹ́ ẹ bá wulẹ̀ ọ jẹ́ ọ̀rọ̀ bútẹ̀ ń sọ síra yín ọ̀dà nínú Islam Ọlọ́run ọ̀fẹ́ bẹ̀ Islam ọ̀fẹ́ bẹ̀ ẹ bára yín lò pẹ̀lú dáadáa kẹgbẹ́ ọ yàtọ̀ síra wọn kò sí ní tó burú ń bẹ̀ àmọ́ àárín yín Ọlọ́run ó béèrè bẹ́ẹ̀ bá ti bára yín lò níwájú ẹ̀. liyakuna kullu baytin manarata safa. ẹ jẹ́ kí ilé yín oníkálukú tún lẹ̀ rẹ̀ ṣe kí ilé oníkálukú di tí ó mọ́ tóní tí ò ní sí wàhálà ń bẹ̀. wa kullu majlisin majlisa wifaqin lanfisal. kọjá sí pé ní gbogbo àpéjọ tẹ́ ẹ bá péjọ àbí jòkó tẹ́ ẹ bá jòkó kọjá àpéjọ tẹ́ ẹ ṣe déédéé ara yín tí ẹ ṣe yín tẹ́ ẹ pín yẹlẹyẹlẹ tẹ́ ẹ ní gbọ́ra yín lé bẹ́ẹ̀ ni ẹ ṣe o kó lè jásí pé ní ọ̀rọ̀ yín ọ̀rọ̀rùn láyé ó sì rọrùn wájú Ọlọ́run. was'alullaha daiman an yaj'ala qulubakum salimatan minal ahqadi amiratan bil widad. ẹ bẹ̀ lọ́hùn kọ́lọ̀ wọn fọkàn yín mọ́ kúrò níbi ẹ̀gàn kéèta ẹni kéèta bá ń bẹ lọ́kàn rẹ̀ ẹni tẹ́gàn bá ń bẹ lọ́kàn rẹ̀ kò lè rọ́nà gbà wájú Ọlọ́run. ẹ bẹ̀ lọ́hùn kọ́kàn yín ọmọ kò ń bẹ̀ ẹ sì bẹ̀ lọ́hùn kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín kẹ́ ẹ láàánú ara yín kẹ́ ẹ máa bára yín lò ní dáadáa.
Allahumma asli zata baynina. ọlọ́run o gbogbo wàhálà tí ń bẹ láàrin wa bá wa tún gbogbo ẹ̀ sí. Wa alif bayna qulubina. gbogbo ọkàn wa tó pín yẹlẹyẹlẹ ìwọ ọlọ́run bá wa so pọ̀ sójú kan sọ wá di kan náà. Waj'alna mafatihan lil khayr. ṣe wá nírinṣẹ́ oore fara wa má ṣe wá nírinṣẹ́ ẹbú fara wa. Wa magaliqal sharri. ọlọ́run ṣe wá ní tí ó máa tìǹà aburú fúnra wa má ṣe wá lẹ́ni tí ó máa sínà aburú lẹ̀ fúnra wa. Wa aslih ahwalal muslimina fi kulli makan. gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé ọlọ́run bá wa túnṣe sí wọn ṣe sọ́ọ́dì tí ọ̀dà làwọn pẹ̀lú tí ọ̀dà sọ́ọ́dì tọ́dà. Waj'al akibatana ila khayri mali. ìrọ̀lọ́run ìgbẹ̀yìn wa yóò jẹ́ gbẹ̀yìn dáadáa yá parí láyé dáadáa ká sì bọ́ lọ́wọ́ ọba dáadáa. Allahumma asli shana li amirina amiril muslimin. ọlọ́run o bàbá wa bàálù Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ bá wa ṣàlékún ìfọ̀kànbalẹ̀ fún wọn ṣàlékún àtúnṣe sálàámọ̀rí wọn ṣàlékún mọ̀nà sálàámọ̀rí wọn ṣàlékún oore sálàámọ̀rí wọn ṣàlékún gbígbàdúrà sálàámọ̀rí wọn. Wa tawwil umrahu ma'al afiyati ddar. ọlọ́run o à ń tọrọ fún bàbá wa bàálù Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ẹ̀mí gúngùn pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá wa ṣàlékún rẹ̀ fún wọn. Wa salamati min kulli maradin wa saqam. ìwọ ọlọ́run o bàbá wa bàálù Ìlọrin àti agbègbè rẹ̀ bá wa là wọ́n kúrò níbi àárẹ̀ bá wa là wọ́n kúrò níbi àìsàn bá wa là wọ́n kúrò níbi mùsíbà bá wa là wọ́n kúrò níbi aburú bá wa là wọ́n kúrò ní gbogbo oníranran tí ọ̀dà gbé wọn lékè gbogbo ti já burú àtọ̀tà. Bihaqi Muhammadin pẹ̀lú ọlá tá a la fi bẹ̀ ọ́ afọ́lá Muhammad bẹ̀ ọ́ tí ọ̀sẹ̀ nìkan tó tó tọ́já sí pé ní òun lọ̀gá gbogbo ẹni tí ń bẹ láyé Muhammad lọ̀gá wa afọ́lá rẹ̀ bẹ̀ ọ́ fún bàbá. alami shuhudi. Ànábì wa Muhammad òun lọ̀gá gbogbo ẹni tá a jẹ́rìí òun lọ̀gá gbogbo wa yí pé ní èèyàn rẹ̀ kò sẹ́yìn tó tó Muhammadu. Maulana Muhammadin. òun la síwájú wa ọ̀gá wa olùkàyàsí wa Muhammadu. Wa hafaz lahumma hakima hazihi wilaya. ọlọ́run o ìlú yìí ọlọ́run bá wa bá bàbá ọba Ìlọrin tó má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ má jẹ́ alámọ̀rí àwa tá a wà lẹ́yìn wọn dàrú. Hakima hazihi wilayati. ọba alákòóso ìlú yìí bá wa fi sọ rẹ sọ bàbá wa gómìnà wa bá wa fi sọ rẹ sọ bàbá wa gómìnà wa nílùú Kwara yìí ọlọ́run bá fi sọ rẹ sọ wọn. Wa hadihi ila sawa'i sabil. ọlọ́run o má ṣì wọ́n lọ́nà láéláé ọ̀nà tó tọ́ pọ̀hùn ni kó máa bá wa tọ́ bàbá wa gómìnà wa nílùú Kwara sí májàmú sínà láéláé. Allahumma ansur sultanana sultana lil muslimin. ọlọ́run o alárànṣe rẹ à ń béèrè fún bàbá ọba ìlú Ìlọrin ọba gbogbo mùsùlùmí ní Kwara. wansur ulama'ahu gba àwọn àlùfáà wọn bá wọn ṣe wa ukala'ahu wa azakirahu ila yawmiddin. gbogbo àwọn àlùfáà tí wọ́n àlẹ́gbẹ̀ẹ́ bàbá ọba bára wọn ràn wọ́n ṣe àwọn àyímọ̀ báwa ràn wọ́n ṣe àwọn balógun báwa ràn wọ́n ṣe àwọn dáúdù báwa ràn wọ́n ṣe àwọn àǹgọ́á báwa ràn wọ́n ṣe àti gbogbo àwọn tí wọ́n rọ kiri ká bàbá ọba Ìlọrin májà burú sẹ́nìkan. wa kitubi salamata wal afiyata alayna wa ala lil hujjaji wal guzati wal musafirina wal muqimina fi barrika wa bahrika min ummati sayyidina Muhammadin ajma'in. gbogbo wa náà lápapọ̀ ọlọ́run fún wa lálàáfíà fi wá lọ́kàn balẹ̀ kúrò níbi gbogbo ìpayà bandits ni kidnappers ni ọlọ́run gbé wa lékè wọn fi wá lọ́kàn balẹ̀ gbogbo àwọn onírìn àjò bá wa fi sọ̀rọ̀ sọ wọn àwọn onílé bá wa fi sọ̀rọ̀ sí wọn gbogbo ibi tálẹ̀ wọn mọ̀ Muhammad wà lórí ọ̀dàn ni lórí omi ni lórí òkè ni inú ilẹ̀ ni ọlọ́run bá wa fi sọ̀rọ̀ fún gbogbo àwa tá a jálẹ̀ wọn mọ̀ Muhammadu pátápátá. Ibadallah. ní ẹrú sin ọlọ́run. Inna Allah ya'muru bil adli wal ihsani. dájọ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ ó ní ká máa ṣe déédéé ká máa ṣe dáadáa. Wa ita'i dhil qurbi. ká máa tọ́jú àwọn tó bá súnmọ́ wa nínú ẹbí. Wa yanha 'anil fahsha'i wal munkari wal ọlọ́run kọ̀ fún wa baghi. ìwà bú ọ̀rọ̀ bú iṣẹ́ bú ìrìn bú èdè bú ọlọ́run ní àjìnà sí ká máa. Ya'idhukum la'allakum tadhakkarun. ọlọ́run ọba ń ṣèkìlọ̀ fún wa ká lè gbọ́ ká lè gbà ọlọ́run jẹ́ á gbọ́ ọlọ́run jẹ́ á gbà.
قوموا إلى صلاتكم يرحمكم الله. bàbá wa ní ẹ dìde ẹ jẹ́ á kírun Ọlọ́run kó kẹ́ gbogbo wa lápapọ̀.